ìmọ́lẹ̀ òkìkí ló ń fi ní ṣeré èèyàn tí ó mọ̀ ní òkìkí bright ló ń fi ní ṣeré òròmọdìyẹ ṣóhun ni ò máa wo dí o ìyá ẹ tó máa ṣá kò jẹ́ fàṣà ṣeré tó bá ti rí àṣà níṣe ní apá lọ́lọ́ Adékúnlé tí Ṣìgìdì bá fẹ́ tẹ́ a ní kan gbéhùn lọ sódò pòun fẹ́ lọ wẹ̀ ẹ bá sọ fọmọdé ìpè kó má gùngì aládìí o torí bá ọmọdé bá lòògùn ìjàkadì ṣe bẹ́ẹ̀ gbẹ́ ni ó fi dá ṣé ọmọ yóò níyà ni tí ò bá níyà tí ò ní bàbá ẹ̀yin ẹbí ẹ̀ ẹ bá wọ̀ ibi tó ń lọ yìí ó ń kọjá iye ẹ̀sìn dé ọmọ ìfẹ́ ṣẹ̀ sí Òkìkí bright mo sọ tèmi o. àwọn báyọ̀ ó máa ń tẹ̀lé nǹkan nígbà yìí ìgbéraga ló máa ń síwájú ìparun. pàtẹ́wù báyọ̀ bá fẹ́yàn náà máa ń pọnyàn ó lápọ́nlé wọ́n ti fẹ́yàn jù náà máa ń fúnyàn ó lápọ́nlé ìwọ tó fẹ́ràn ṣọ́ra ṣe òkó má lọ tẹ́ kan rẹ́rá sílẹ̀ kó bà lè yẹ kalẹ̀ àpọ́n máa ń pààyàn ó máa ń tẹ́ nípa nígbẹ̀yìn ìgbéraga ló máa ń síwájú ìparun. báyẹ̀ bá fẹ́yàn náà máa ń pọnyàn ó lápọ́njù ìwọ tó fẹ́ràn ṣọ́ra ṣe òkó má lọ tẹ́ kan rẹ́rá sílẹ̀ kó bà lè yẹ kalẹ̀ má lọ kápá pé kò tiẹ̀ sí irú ẹ̀ mọ́. àpọ́n máa ń pààyàn ó máa ń tẹ́ nìkan nígbẹ̀yìn ìgbéraga ló máa ń síwájú ìparun. sọ́ọ́rí wọn lẹ́yìn ká àjù Orinlomo Sọ̀díkì mo tún ti ṣe o. wọn lẹ́yìn ká àjù Orinlomo Sọ̀díkì mo tún gbórin dé. ọmọ òní gọ̀gọ̀gọ̀ kan bú bàbá ẹ̀ kó wá káwọ́ gbéra èyí tó ṣe àfi kó lọ fẹnu gbolẹ̀ ní Lẹ́kí kó fẹnu gbolẹ̀ níwájú ọba orin ká tó lè dáríjì ẹ wà pa. ó sún mọ́ná ló fi máa mọ̀ pé kò dáa tó bá jò akọgbọ́n ló fi máa mọ̀ pé kò dáa. wọ́n tẹ̀bù tí ọgbọ́n wèrè olórin èmi gan Bílíkì wíṣkì ọba àwọn wèrè kọ́ máa sọ fọ́mọ tí ọgbọ́n ó máa kọ́gbọ́n toró ti tàgbà mọ́lẹ̀ ẹ má sọ fọ́mọ tí ọgbọ́n kò yẹ fi iná ṣeré mọ́ ẹ bá jẹ́ kójó ló fi máa mọ̀ pé kò dáa ó sún mọ́ná ló fi máa mọ̀ pé kò dáa tó bá jò akọgbọ́n ló fi máa mọ̀ pé kò dáa. ṣẹ́ẹ́rí báyé bá fẹ́yàn náà máa ń pọnyàn ó lápọnjù ìwọ tó fẹ́ràn ṣọ́ra ṣe òkò má lọ tẹ́ kan rẹ́ra sílẹ̀ kó bà lè yẹ kalẹ̀ má lọ gapá pé kò tilẹ̀ sírú ẹ̀ mọ́ àpọ́n máa ń pààyàn ó máa ń tẹ́ nípa nígbẹ̀yìn ìgbéraga ló máa ń ṣíwájú ìparun. báyé bá fẹ́yàn náà máa ń pọnyàn ó lápọnjù ìwọ tó fẹ́ràn ṣọ́ra ṣe òkò má lọ tẹ́ kan rẹ́ra sílẹ̀ kó bà lè yẹ kalẹ̀ má lọ gapá pé kò tiẹ̀ sírú ẹ̀ mọ́ àpọ́n máa ń pààyàn ó máa ń tẹ́. àlọ́ lóńgì ní ti gàjà o Lẹ́kúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. Thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.